according to investigation torí pé ọ̀rọ̀ ti wà ní court ó lójú tá a lè sọ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí tí a bá lè sọ tí ò sí ní court nínú ìwà tí ọmọ yẹn ti wù tó dẹ̀ tó lè help àwọn tí àwọn adájọ́ ó ní pé wọ́n jẹ́ kó yọ pé Abrahaman ìjọ tó bá fẹ́ pààyàn tó bá fẹ́ ṣe alápàtà láti pààyàn nǹkan lọ́mọ ń ṣe ni pé yọ kọ́kọ́ pa ẹran lọ́sàn. Abẹ́ understand wọ́n ní Abrahaman máa yọ kọ́kọ́ pa ẹran gidi yọ pa ewúrẹ́ lọ́sàn yóò sún yọ wà gbé wọlé ewúrẹ́ tó bá pa yẹn nígbà tó bá ṣe iṣẹ́ ẹbí rẹ̀ ní òru tó bẹ̀rẹ̀ sí ní gé nǹkan pàápàá àwọn ará ilé máa ṣe bí bóyá ewúrẹ́ tí ó pa lọ́sàn-án pé iná ń gé ẹ wo techniques ọkọ̀ọ̀kan máa àṣé ewúrẹ́ tí kọ́kọ́ ń pa lọ́sàn-án ó ń fi pípa ewúrẹ́ yẹn bojú ewúrẹ́ tó kọ́kọ́ ń pa lọ́sàn-án yẹn tó bá di pa ẹran lọ́sàn-án tó gbé wọlé tó bá di pa lọ́sàn-án ó máa wá gbé wọlé a sun a ṣe everything gbogbo ará àdúgbò máa rí pọ́ pẹran so àwọn yẹn ò ní fura pé bóyá nǹkan kan mìíràn nìge tó bá dòru wọn àti ẹni lọ́wọ́ ẹ̀ gbé nígbà ẹran tó pa lọ́sàn-án bóyá tó ń fẹ́ ṣe ẹran jẹ lóru títí tí ó fi kún ẹni tí ń pọtán ẹnì kan kò ní disturb ẹ̀ láì mọ̀ pé ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lọ́sàn-án ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lóru wọ́n ń pe wèrè ní ó ń fapá ewúrẹ́ jiyàn wọ́n ń pe wèrè ní ó fi tan àgùntàn jẹ́ka wọ́n ń pe wèrè ní ó ń gun ẹran lọ́sàn-án ó ń gọmi ènìyàn lóru ó ń pa ẹran lọ́sàn-án ó ń pa ènìyàn lóru lẹ́yìn tó jẹ́ pé àwọn ará àdúgbò wọn fura pé ẹni tí ń kun lóru èèyàn ní ń kun lóru ẹran tó pa lọ́sàn-án lójú àwọn èèyàn ó ní wọ́n believe pé ó ń kun tó bá ti dọ̀wọ́ alẹ́ mòru tí bá bẹ̀rẹ̀ sí ní gé nǹkan ẹran ni wọ́n ṣe bí ń gé ẹ wo strategy ẹ wo techniques tó fi ń ṣiṣẹ́ tí ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ à ń commit atrocities lẹ́ni látara pé lágbájá yìí ọ̀rẹ́ mi yìí ẹ wá dúró owó tó ná lójú agbo níbi mólídìí àfa wa tó bá di next year èmi náà fẹ́ ná tó jù bẹ́ẹ̀ lọ. wọ́n á wá lọ bá àfa làgbájá ẹ dákun bó lẹ ṣe ṣe èmi náà fẹ́ máa rọwọ́ yẹ dákun ẹ mẹ́mi náà mọ̀ ná so lè fọtí lọ sẹ́ máa lò so lè tẹ́rin èèyàn sí yẹn ni ẹ já mi sí èmi náà ṣe n tó fà nìyẹn o n tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfáà lẹ́ni ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́lẹ̀ omi láti ń kó lè kí ó báyìí lọ gbọ́ ọ́fíìsì nìyẹn ó ń lọ gbọ́ ọ́fíìsì àfáà tí ò níṣẹ́ tí ò lábọ̀ kọ̀ọ̀kan máa ń kéwú kò ṣe wáàsí kò ṣe kankan ó lọ gbọ́ ọ́fíìsì kí ló fẹ́ fọ́ ọ́fíìsì ṣe ẹ lọ wo gbogbo àwọn ọ̀dọ́ àfáà lẹ́ni tọ́pọ̀lọpọ̀ wá ti kó lè kí ó báyìí yóò lọ gba ọ́fíìsì a lọ gba ọ́fíìsì kí ló fẹ́ máa tà ní ọ́fíìsì yẹn ata ló fẹ́ máa tà ńbẹ̀ ni epo ló fẹ́ máa tà ńbẹ̀ ni eku ló fẹ́ máa tà ńbẹ̀ ni ẹ̀wọ́ ọ́fíìsì tí Abrahamu gbà ńbẹ̀ tó ń gbà nísìn kí ní tà ńbẹ̀ ó ń ta ọmọ ẹrin èèyàn ńbẹ̀ kí ló dé kí ló bí tí fi ń ta ẹrin èèyàn ńbẹ̀ torí pé òun náà fẹ́ withstand àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn sẹ̀ríkù àwọn súràkáwù rẹ̀ àwọn kọ̀líìgì ẹ̀ bọ́n ṣe ń náwó ọ̀fẹ́ máa ná bẹ́ẹ̀ bọ́n ṣe ń gun mọ́tò ńláńlá òun náà fẹ́ máa gùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń lọ múlídì tí wọ́n ná owó mọ́ olórin lórí tí wọ́n ná owó mọ́ àwọn olórin lórí ní mọ́lúd òun náà fẹ́ máa ná bẹ́ẹ̀ o sì ṣe òṣèjú pé òun kọ́ ọmọ ní kéwù lọ o ṣèjú pé òun ṣe wáàsí lọ àáfà ọ̀gbọ́dọ̀ máa pèrè ẹ̀ lólówó àbá ìfowó yan ṣe yànnà ìmọ̀ làáfà ọ̀gbọ́dọ̀ fi ṣe yànnà torí pé gbogbo tá àáfà bá ní wọ́n dá fún un ni wọ́n fún un ni iṣẹ́ wo làáfà ń ṣe láfi ń sọ pé ká má dúró de kan fún wa mọ́ àáfà ọ̀gbọ́dọ̀ máa dúró de kan bùn mí ní nǹkan mọ́ àáfà mi kò rí ájì lọ látara pé ó ń dúró de pé ó dìgbà tó bá tó fóònù ájì kó n tó ṣe ájì àáfà mi ò rí lé kọ́dè ní látara pé ó ń dúró de pé káwọn èèyàn kọ́lé fóun kó n tó lè dórí lé lórí kí ló mú ọ tí wọ́n gbé òlé kọ́lé fúnra rẹ kí ló mú ọ tó lè rọra rẹ lájì látara aṣẹ́ tó bá ń ṣe kò sí nítorí káàfó máa ń ṣe lọ́wọ́ àwa pọ̀ ọ̀dọ́ àfa àwa pọ̀ lénìí àníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kí lẹ́ ń ṣe iṣẹ́ àfa ni iṣẹ́ àfa ni iṣẹ́ àfa òun ṣiṣẹ́ àfa ẹni bá ń ṣiṣẹ́ àfa tó ọba ti ní sources of income wàláhì wàá parọ́ tó ọba ti ní sources of income wàá jalè tó ọba ti ní sources of income wàá ṣe yahoo wàá tẹ̀rẹ̀ èèyàn wàá jẹ́rẹ̀ èèyàn wàá fọtí lọ́sẹ̀ wàá dá àfọ ọlọ́tí àfọ olóògógóró torí pé ìwọ náà wàá fẹ́ bẹ́gbẹ́ pé
wà á fẹ́ withstand wà á fẹ́ meet up pẹ̀lú àwọn colleague ẹ bí wọ́n ṣe ń náwó ìwọ náà fẹ́ náwó bẹ́ẹ̀. Abdulrahman wá di ẹni tí ṣe kéne ẹni tí kọ́kọ́ ń pẹran yọ wá ó ń pẹran ẹran ní ń pa lọ́sàn-án tó bá dòru yọ wá bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn èèyàn lóru.